sẹ́ni tó lè gbà kàtà lọ́wọ́ akitì kò sẹ́ni tó lè gba ilé bàbá wọn lọ́wọ́ ọmọ. mo lọ sílé tẹ̀ sọ fún mi ta ló ń jẹ́ síkú sẹ́yìn tó gbà tó fẹ́ dálé yín rú. ọmọ ọlọ́run lè mímí ń tìrìbù fún èṣù tẹ́sù bá ní pákéjì Maria àti Jésù. sẹ́ni tí bá ké sí kájí ní pòso tó bá kí àgbo tí mò ń sọ yìí àgbo gírí mọ́sà tó bá kì tó bá kà ó tí ń bá gbé débi tẹ́ bá kàn ọ́ra sí díẹ̀ bẹ́ẹ̀ báyìí ìjọ mẹ́ta ẹ̀ máa sọ gbogbo kí inú ilé òórùn rẹ̀ ọ̀gbà gbogbo àkókò yìí. mo ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ kó dẹ̀ ń kúrò wájú mi ó ń fi mí rìn káàkiri inú ilé. Akim, kí ló fẹ́ kí n sọ? Kí ló fẹ́ gbọ́? nǹkan tí mo fẹ́ gbọ́ ni pé báwo ló ṣe máa lóyún tó sọ fún mi pé o lóyún. ẹjọ́ ìbò ni kí wọ́n ti bẹ̀rẹ̀. No, tell me, ìbò ni kí wọ́n ti bẹ̀rẹ̀. Mo sista mi, nǹkan tẹ́mi máa sọ fún yín ni pé kẹ́rù dáadáa o. Think about it very well. wọ́n lè sọ ní dúró fún mi tá ló máa sọ ní dúró fún mi. arẹ́sẹ̀ ti ro onídùúró rẹ sórí rẹ burú ni. ẹ má yẹ kẹsẹ̀ ìròyìn ẹ̀rọ jù. máa fi kan sí ọ. ọ̀gá títí mo mú yẹn ti tán. tí ẹ sílẹ̀ bíi ti báwo Ó ti rẹ̀ mí. ó ti rẹ̀ bíi ti báwo. wọn tọrọ àbùkù lọ́wọ́ rẹ sórí lọ́wọ́ mi mo ti fẹ́ joyè nídìí mú ọ̀tún bàtà ayé ṣe mo sì fẹ́ jẹ tó ti gbọ́ ẹ fẹ́ joyè ẹni táyé ń ṣe. gómìnà mẹ́jọ. àbá mi ti ṣe ìyá ọlọ́mọdé àràbù. èyí fàyà eléyìí náà fàyà ó lọ fà ó. Àwùjọ jẹ́ wa méjèèjì náà. It will be a pure wickedness tẹ́ bá fi bọ̀dá yẹn sílẹ̀. Irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló sọ yẹn? Ẹjọ́ tó ti mọ̀ mí, àbáyé bá ṣí tẹ̀lé òní o. Ṣé wọ́n kùnrin rí pẹ̀lú mi? irú ìwàkiwà wo náà ìwọ náà wà ń wù yẹn tó ṣe lóyún tó lè sọ fọ́kọ ẹ̀ pé o lóyún torí kò yé mi. Kí ni ẹ̀ lọ́wọ́ fún mi? wo ọmọbìnrin yìí sọ fẹ́ yà mí ní wèrè ni.